wọ́n là nínú tàn tá a gbọ́ ni pé ilẹ̀ sẹkírẹ́tì yẹn ṣé Ádámù ló kó wẹ̀lẹ̀ lọ́sọ̀ Ádámù ẹ má jẹ́ Ádámù dáàmú kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé kábàlì mọ́ tó bí ìṣe ríjọ́ náà bàbá sì ní chẹ́ńjì tiwọn díẹ̀ bàbá dẹ̀ ra lẹ́yìn wọn ò rà fún mọ́tàzì wọn rà fún gbogbo àlìhùmọ̀ lẹ́yìn fún gbogbo àhímọ̀ lẹ́yìn tí Ádámù rà fún wàlẹ́ ọ̀làmà kọ́ máa jẹ́ ti gbogbo wọn. wọ́n ti foundation náà àwọn nìkan bàbá yẹn tax àwọn mọ́tàzì ẹ mú wá o gbogbo Yorùbá lájọ ní gbogbo lẹ́bàá lónìí níwọ̀n wọn làwọn kan wọn kùn pé àkàmọ́kọ́ lọ́wọ́ ṣe àwọn ènìyàn ṣe mọ́tàzì kan lónìí bẹ̀rẹ̀ náà gbogbo lájọ ní ẹni kàmpáyé náà mú wá ṣáà wọn ni ọ̀rọ̀ tí ìyá àwọn bàbá débẹ̀ ọ̀rọ̀ ìyé wọn débẹ̀ Ádámù ó nira yìí gangan ó ní ìròrí yìí gangan kò kí ń ṣe ọmọ kì í ṣe ilẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá ń bí òní state ń bí Kwara state ló ti wá Kwara state ò sì sí lára south west ń bí north central lòun sáwà gbé flag north central wá sí ilẹ̀ Yorùbá ń bí wọn náà kò lè ṣe ṣe afẹ́mọ́ kílímù tí ó sì lára ẹ̀ ni ẹ má jà síbẹ̀. wọ́n fọwọ́ náà pé kì í ṣe nìkan ló dá kinní ilẹ̀ àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ní Ìbàdàn to be precise ti wà lórí báwọn fẹ́ dá kinní ilẹ̀ tẹ́lẹ̀ onígbà àfáà yìí sọ wọ́n sọ ọ̀rọ̀ àbùkù kan bẹ̀ àmọ́ torí pé ńlá ni àti kàwọn alábùkù pé àwọn náà ń lo tàkìlù mẹ́rin ma yíṣu dam nígbà tó ń sọ̀rọ̀ pé wọ́n fọ̀rọ̀ àwọn ní lílẹ̀ ẹ̀dá kun sẹ́jọ́ Ìbàdàn ni wọ́n fi nílẹ̀ ni ta ló talẹ̀ fún wọn ìwé tí wọ́n fi ra lẹ̀ dà àwọn bàbá àwọn ọ̀làjú gbàna débi kí wọ́n lè rò pé àwọn fẹ́ náwó sí mọ́sáàsì ẹgbà bí ẹ̀ kí ẹ ṣe bí ti Ìbàdàn ẹ bá sọ àwọn ìlú mi ẹ mọ sọ àwọn àgbàlagbà ní Ìbàdàn lánàá ìmọ̀ ń bẹ lóòótọ́ àwọn tó lówó lọ́nu wọn náwó wọn ẹ padà sí ìbásùnù ẹ lọ gbọ́ tàn bẹ̀ àwọn tí wọ́n lówó náà àfáà tí wọ́n sì ń ná. ọmọ jẹ president lọ́wọ́ Sheikh Ahmed Muhammad mọmọ Ìbàdàn gbọnà àwọn ni wọ́n jẹ president general wọ́n wá fún Ìbàdàn tí mo yẹ wọ́n tó mú mi Ìbàdàn náà bàbá mú sí àkọ́kọ́ Sheikh Ahmed òkè ààrẹ ìlú ìmọ̀ ọkùnrin mufti ọdún mélòó méjì Ìbàdàn kan ní o ọdún sí alákà àwọn náà kàmọ́ tí wọ́n ti lọ sí the first of lagos ní ìgbà tí mo yẹ náà Ìbàdàn ó di mélòó ó di mẹ́ta wọ́n wá mú olórí gbogbo àfáà nílẹ̀ Yorùbá wọ́n mọ̀ ọ́ Sheikh Murtada Abdulsalam àwọn tó jábọ̀ ìlú Ìbàdàn sọ̀hánà àfàpọ̀ lọ́dọ̀ yìí wọ́n fáwọn yòókù náà ẹ̀bọ̀ bí kan fi ìkọ́ ìgbà àfàpọ̀ Ìbàdàn àfàpọ̀ Ìbàdàn lórí ayò àfàpọ̀ bẹ̀ ìmọ̀ sí Ìbàdàn wọn bá ìmọ̀ bẹ̀ kò sí kí ẹ̀kọ́ láyé ju ẹ̀kọ́ Ìbàdàn gbogbo nǹkan ọlọ́run dà fún wọn bẹ̀ ọlọ́run dà bá dọ̀gá jẹ bàbá Sheikh Adam tó wá sílé wọn ni kan fún wọn wọ́n gba sẹ́kítì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh èyí tí a máa pa àwọn èèyàn lọ síbẹ̀ wọn náà ní ayé Qur'an tó lọ́n sọ́nù suratul Baqara pé tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tus'aluna amma kanu ya'malun báwọn ọjọ́ kan bá ti wá tí wọ́n sì ti lọ ayé yẹn náà kò sí láì fi nínú ká lò fúnra àwọn àjọ náà wípé àwọn àjọ yìí kò bá jẹ́ individual kan ni o kò bá jẹ́ afáàlẹ́ kí o kan ni o kò bá jẹ́ àwùjọ kan ìjọ kan ni wọ́n ti lògbà tí wọ́n ti lọ la tasubul amwata àwọn òkú tí wọ́n ti lọ lẹ́fìlì pa àwọn wà extraordinary careful láti lè mọ̀ sọ́n tí ò da nípa àwọn tí wọ́n ti lọ so láti bá àwọn ikọ̀ yìí wọ́n ti ń lo ẹ̀kọ́ ìyẹn àwọn ikọ̀ táwọn ń sọ̀rọ̀ yìí bá a ti ń lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn àgbàlagbà tí wọ́n ti lọ tó yẹ kí bẹ́ẹ̀ náà ni àwọn other side náà ń lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn àgbàlagbà wàláhì ó sún mọ́ káwọn èèyàn mọ̀ ti ronú pé nǹkan kan fẹ́ wáyé àlùmọ̀ ànábì àti méjì ń tàn yín so àwọn kan máa private chat mi pẹ̀lú èpè àtẹ̀ébù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbélé yàn onítùmọ̀ sí mi nítorí pé kí iṣẹ́ yìí ni mò ń ṣiṣẹ́ fún ọba tó ní mí ni inú ọ̀nà dáwà sí ni kẹ́ rí nǹkan kan tó ṣe pé ní ọ̀nà òdodo ni kẹ́ ẹ̀ sì fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ tí ó bá ní rí bẹ́ẹ̀ ọlọ́run ní sọ pé yá ayọ́ alladhina amanu ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo taqullaha ẹ páyè mi ọlọ́run wa kunu ma'a sadiqin ẹ já máa dún bí òdodo táwọn tí ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú àwọn arábìtà tí ń gbaṣẹ́ fáwọn tí ń dálẹ̀ láti 1964 yìí tí wọ́n bá ń ṣe on a normal way ní bó ṣe yẹ kí wọ́n máa ṣe kó sẹ́ni tí ó challenge wọn sẹ́mi ní post kan ní mo fẹ́ lọ jẹ́ ń bẹ̀ ní tí wọ́n bá ti ń sọ̀rọ̀ sẹ́mi tó ní í ṣe pẹ̀lú àwọn al-ulama wal-a'imma mo wà nínú àwọn àyíma ìmáàmù mọ́sálásí ńlá lèmi náà mú kí jímọ̀ mú kí yídì mo ní àṣẹ sí kí n lọ síbẹ̀ mo ní àṣẹ sí kí n jókòó mo tún wájọ́ ọmọ ilẹ̀ Yorùbá kò sẹ́ni ẹ̀ka tó dispute fact pé irú ipò tí Sheikh Adam wà láwọn ìgbà yìí iná gbogbo àwọn bàbá Sheikh Kamali wà nípò táwọn sọ kìí sí lọ́jọ́ orí àbí nípò kò sẹ́ni tí ó mọ̀ pé Sheikh Kamali gbogbo ọ̀rẹ́ náà fi ju gbogbo ń kálukú lọ́ngbà náà kò sẹ́ni tí ó mọ̀ wal fadlu lil mutaqaddim àwọ̀ ọ̀rẹ́dì láti dàtàn rú àmọ́ àwọn àtàkọ̀ kan bẹ àwọn ọmọ kan ń bọ̀ lẹ́yìn ìjọ tí wọ́n fọ ọ̀rọ̀ máàdùn mínísì gbọ́dọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àbíta ọ̀rọ̀ máàdùn ọ̀kan mi ìmí ọ̀sọ̀rọ̀ máàdùn bẹ́ẹ̀ kò ní tó kan ìmí pẹ̀lú ọ̀rọ̀ máàdùn bẹ́ẹ̀ táfi sọ pé bóyá nìkan drag mi lórí ọ̀rọ̀ máàdùn lá ẹja lọ síbi táwọn lọ ká sọ̀rọ̀ ó sì yẹ ká sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ àbíta dé lónìí kò sẹ́ni tí ó mọ̀ kódà àwọn bàbá tí wọ́n buwọ́dì ìkẹ́ bàbá ìmáàmù àgbà àti Ìbàdàn tàná kò rí báyìí lójú wọn náà every pé mi ò sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wọn gbé flag gbogbo wọn lẹ́jọ́ fẹ́nu kò lórí pé ẹjẹ́ gbé flag yìí síbẹ̀ àmọ́ pé fídíò àfáà tí mo fẹ́ display táwọn sọ pé wọ́n fi compensate wọn ni àwọn ọ̀nà tí wọ́n lè fi gbà compensate bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n wà ní rábìtà lónìí mo ń sọ openly mo ń sọ with capital word ọ̀pọ̀lọpọ̀ buwọ́dì ìkẹ́ pé kí nǹkan má bàjẹ́ ni wọ́n fi sọ̀rọ̀ náà wọ́n jọ dá kínní ilẹ̀ ni bẹ́ẹ̀ àfáà tí ń sọ̀rọ̀ nípa sanwó lẹ́sàn rí báwọn náà ṣe ń sọ yìí ẹnì kan sọ pé wọ́n sọ fáwọn náà pé kìí sẹ́nìkan ló dá kínní ilẹ̀ àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ní Ìbàdàn to be precise ti wà lórí báwọn fẹ́ dá kínní ilẹ̀ tẹ́lẹ̀ orí bàbá yìí sọ wọ́n sọ ọ̀rọ̀ àbùkù kan bẹ́ẹ̀ àmọ́ torí pé ńlá ní àti kàwọn alábùkù pé àwọn náà ń lo tàkìlù mẹ́rin ma yíṣu gam nígbà tí wọ́n sọ̀rọ̀ pé wọ́n fọ̀rọ̀ àwọn ní lílẹ̀ ẹ̀dàkùn sájọ́ àbàdàn ni wọ́n fi nílẹ̀ ni ta ló talẹ̀ fún wọn ìwé tí wọ́n fi ra lẹ̀ dà àwọn bàbá àwọn ọ̀làjú ń gbà náà débi kí wọ́n lè rò pé àwọn fẹ́ náwó sí mọ́sáàsì ẹgbà bí ẹ̀ kí ẹ ṣe bí ti Ìbàdàn tẹ́ bá ń sọ àwọn ìlú mi ẹ mọ́ sọ àwọn àgbàlagbà ní Ìbàdàn lánàá ìmọ̀ ń bẹ lóòótọ́ àwọn tó lówó lọ́nu wọn náwó wọn ẹ padà sí ìbásùn. ṣùgbọ́n èyí tí wọ́n ṣe yẹn kò tí pọ̀ jù kódà kò tó nítorí kí wọ́n ṣe fún wọn wọ́n rà nínú tàn tá a gbọ́ ni pé ilẹ̀ sẹkírẹ́tì yẹn Sheikh Adam ló kó wẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀
kọ́mọ́ dàbí pé kábàlì máa tó bí ìṣòro ìjọ náà bàbá sì ní ṣẹ́ńjì tiwọn díẹ̀ bàbá dẹ̀ kalẹ̀ yẹn wọn ọ̀rá fún kíláàsì wọn rà gbogbo àlùmọ̀lẹ̀ Yorùbá ṣe àkàdàmọ́ra wàlẹ́wọ́lá kọ́ máa jẹ́ ti gbogbo wọn. wọ́n ti foundation náà àwọn ẹ̀kọ́ bàbá yẹn táàsì àwọn táàsì ẹ̀ mú wa o gbogbo Yorùbá lágbẹ̀ẹ́ gbogbo ẹ̀rọ ní wọn làwọn kan wọ́n kún pé àwọn lọ ṣe àwọn ènìyàn sẹ́wọ́n táàsì ọ̀rọ̀ níbẹ̀ yẹn náà gbogbo lájọ ní ẹni náà mú wa ṣáà máa ní àpọ̀lọ̀ tí ìyá wọn bàbá débẹ̀ ọ̀rọ̀ ìjẹun débẹ̀ ẹ wá lè ṣe ń jẹ ìgbọ́rọ̀ ti yé wọn nísìn sọ̀kalẹ̀ pẹ̀lú bàbá bílẹ̀ ìgbà ṣe ń gbà yẹn níbo ọ̀tí náà ó kéré máa fà tí wọn náwó sí mọ́sálásí àwọn àti náwó ni ó kéré wọn mọ̀ létí pé torí àwọn náà ò ní ní ìṣe ìwú fún ọjọ́ náà àwọn náà ò ní ní ọ̀pọ̀lọpọ̀ wọn aráyé sá ìjẹjẹkújẹ ìjẹ àárọ̀ ó tó gbọ́bọ̀ púpọ̀. àwọn àgbàlagbà níbàdàn lánàá ìmọ̀ ń bẹ lóòótọ́ àwọn tó lówó lọ́nu wọn náwó wọn ẹ padà sí ìbásùnù ẹ lọ gbọ́tàn bẹ̀ àwọn tí wọ́n lówó náà àfáà tí wọ́n sì ń ná ilé ìbásùnù ẹ padà sókè ààrẹ àwọn tí wọ́n ń ná bàbá àgbà níbàdàn làárọ̀ bíṣọ̀ mọ̀tàdà ọ̀sálàm nínú àwọn àfáà tó lọ ń kẹ́ pẹ̀lú mímọ̀ gbogbo tí wọ́n ní nígbà tó di gbọ́fẹ́ dálé kí ó lẹ̀ gbogbo tí wọ́n ní wọ́n lọ́kọ̀ típà wọ́n ní àwọn mọ́tò tí wọ́n ṣiṣẹ́ lọ tí wọ́n máa fi ná àwọn oko kan sóko kan ọlọ́run tẹ wọn nù mímọ̀ lórí pé afẹ́ dálé kí ó lẹ̀ ni wọ́n ń ná sí kílẹ̀ sọ pé àwọn àfáà kan àwọn àfọ̀ tí ìlàjú síbi kan máa náwó sẹ́sìn ta ní báyìí sọ̀yìn ẹkọ́ yóò pa ẹkọ́ jẹ́ ẹsọ pé ẹ̀sọ́ yóò má ìyìn lẹ́sọ̀ tìlú mi níbàdàn wallahi lazim lórí pé káwọn olè ní tẹ̀síwájú díẹ̀ ẹ̀kọ́ ibẹ̀ ni bàbá àgbà ní mádùn lárọ́bí ná gbogbo tí ẹ fàárọ̀ ọjọ́ wọn ṣe sí alhamdulillah sì yọ kátó aṣọ ṣé Mudaththir Abdulsalam tó jẹ́gbẹ́ wọn tí wọ́n jẹ́ àfa àgbà tí wọ́n jẹ́rọ̀ yìí sọgbà àwọn àyímọ̀ nígbà náà àwọn ni wọ́n jẹ́ àfa bàbá tèmi tí wọ́n sì mẹ́jọ lọ ńgbà náà ọgbàlùkù yín náà ní sẹ́bẹ̀ àfa yín lẹ́ẹ̀ dífẹ́ndì ń bẹ̀ kéde pẹ́ẹ́n dífẹ́ndì nǹkan mi bẹ̀ náà ṣùgbọ́n ọgbàlùkù yín lẹ́ẹ̀ dífẹ́ndì àfa yín bẹ̀ ni àti fọ́tò tí wọ́n fi jóye mufti ńgbà tí wọ́n jẹ́ àti tí wọ́n fi sọgbà program orúkọ bàbá Mudaththir tí wọ́n jẹ́rọ̀ yìí sọ àwọn àyímọ̀ fọ́tò wọn dà ń bẹ̀ inú àwọn fọ́tò sì tẹ́ ń gbé jáde náà sí fọ́tò bàbá Mudaththir ń dà ń bẹ̀ tẹ́ bá rí fọ́tò wọn korúkọ wọn bẹ́ẹ̀ ẹ dá ọ̀rọ̀ padà síbi tí ẹ kọ́rọ̀ wà náà ìyẹn tó ń kúlù di haqqin haqqahu wa mustahaqqun táwọn sọ fún yín nù èmi ò ní tí mo fẹ́ wá sí inú rábìtà mọ̀ ń dá sáyé mi mo dẹ̀ ń dá sáyé mi kò sí lókè mi pẹ̀lú rábìtà bàbá ìmáàmù Ìbàdàn tòní sì ní ọmọ wọn lèmi lọ́tẹ̀ mi ó ṣe ìyàwó àwọn ni wọ́n kù fẹ́ mi bàbá tí wọ́n lọ tọrọ ìyàwó fún mi tí wọ́n tẹ̀lé mi lọ lé àná báyìí pé ọmọ ẹ̀mí rèé mo fẹ́ fẹ́ ìyàwó fún kẹ́lẹ́ bá pé kìí ṣe ara àtàní dá sọ̀rọ̀ tí mẹ́lẹ̀ ìbá ètò ìmọ̀jú sọ lọ́wọ́ ìgbé gbáwájú wọn kọ̀ọ̀kan wọn ó ti tó kàn wọ́n bẹ́ẹ̀ pé àwọn sọ pé bóyá wọ́n yájú sáwọn àgbàlagbà àwọn ètò yájú sáwọn àgbàlagbà àmọ́ kẹ́ẹ̀kan mọ́sálẹ́ rò pé bóyá àrí fídíò yìí mo rí mo ti fẹ́ jáde lẹ́gbẹ̀ẹ́ láwọn ọmọ èmi sì tún máa ń lé ìdánilẹ́kọ̀ọ́ mi ìlàgó méje ní Al-Hidayah níbàdàn bí so kò ní jẹ́ kí n ráyè nára tán nǹkan sáré short video mi kàn sáré pé kí n ṣe gbọ́dọ̀ pé màá máa lọ ni in summary ọ̀rọ̀ mi ní in conclusion ni pé àwọn kan ni wọ́n ra ilẹ̀ tó jẹ́ secretariat àwọn àfáà níbàdàn yìí o ẹ má dákàrú o tó wáyé pé yòó náà lẹ́tún sọ fún wa torí bẹ́ẹ̀ ni ó náà sọ pé àwọn nìkan bá ìgbà wo nílé kí ó sẹ̀bẹ̀rẹ̀ sí ní mọ̀ àwọn nìkan bá àbò làwọn yẹn ṣe fún àwọn tí ń sọ ìtàn fún yín wọ́n pa irọ́ fún yín ni o ẹni kó kálukọ̀ máa gbé jáde láwọn ilé kí ó al-Marakiz wal-Ma'ahid ìgbà wo náà bẹ̀rẹ̀ sí ní àwọn nìkan bá lé kí ó tẹ́bí sọ pé àwọn nìkan bá ní wọ́n pè pé kí wọ́n dáwó jọ ń bẹ̀ ẹ ti rí pé ẹ ti múlẹ̀ fáwọn èèyàn àwọn oníkẹ́ mọ́sán tí ó dùn mọ́ yín tí ó dùn mọ́ àwọn tó ní amẹ́ mẹ́dàkàn rú kò pọ́sibù ká sọ pé èèyàn kan ló wá kówó lẹ́ẹ̀lẹ̀ sáwọn ni wọ́n nílẹ̀ ń bàdàn ni àwọn ni wọ́n tà fún ẹ láwọn gbé jáde náà àgbáríjọ àwọn àfáà kódà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ta ló sọ fún ayé pé ní ibẹ̀ gan ló yẹ kí wọ́n rà ta ló ní kí wọ́n rà ta ló ra bẹ̀ àwọn ni wọ́n kọ gbogbo ẹ̀ lẹ́kúnrẹ́rẹ́ rẹ̀ èmi ò tí ì débi ọ̀rọ̀ flag o ní wújẹ́tù nọ́bọ̀rì tèmi kí flag ilé eke ẹyọ kan péré wà nínú gbogbo state mẹ́fà tó wà nínú secretariat kan wá sọ pé wọ́n gbé flag ilé eke ẹyọ kan káwọn ẹgbẹ́ compensate ẹ̀ compensation wọn ló tó kí wọ́n yọ àga wọn kalẹ̀ ń bẹ̀ ẹnì kẹ́kọ̀ọ́ ojókòó sórí àga wọn ṣèbórí àga wọn náà ni bàbá ti ń delédè wọn ti ń control compensation wọn ló lágbára débi pé wọ́n ń fún ẹni ọwọ́ pé bàbá rẹ̀ ọ̀nà alága ń bí wọ́n sì claim báwọn ṣe ọmọ ilẹ̀ Yorùbá wọ́n sì fún alága compensation tó ga jù ní pé wọ́n ti fún alága ń bẹ̀ àmọ́ tó fi lè mú flag ilé eke kan wà ń bẹ̀ nínú àwọn tẹ́jọ́ dálẹ̀ yẹ kí flag ilé eke tó wọ́n wà ń bẹ̀ àmẹ́bí ò tí lọ sí aspect flag àwọn fàájì wọ́n sọ̀rọ̀ lọ sí aspect flag lọ́ba ìsanwó lẹ́sàrí èmi ò tí ì dé mo ṣe ń bọ̀ ni